Only Jesus TV. And bí pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí gan àfi ìjọba tí ò bá protect citizen rẹ̀ ló máa allow yín kẹ́ padà gbé Tani Olohun lọ sí Ìlọrin torí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ ti fi wọ́n pé ẹ fẹ́ lọ pa ni ẹ ti fi wọ́n pé Ìlọrin yẹn ni power níwà ẹ fẹ́ pa síbẹ̀ ni otherwise pẹ̀lú bó ṣe sí gbàgede ẹ lè rí gbé lọ sí Ìlọrin mọ́ tẹ́ bá fẹ́ bá ṣe ẹjọ́ ẹ lọ bá ṣe ẹjọ́ ní ojú táyé níbàdàn níbi táwọn family ẹ máa lè wá tí àwọn community máa lè wá ẹ lè gbé lọ sí Ìlọrin torí pé intention yín motive yín ẹ ti fi wọ́n síta the fact wípé ẹ ti ẹ ronú pẹ̀lú nǹkan tẹ́ ṣe ẹ̀yin gbogbo lẹ disgrace CP ẹ̀yin gbogbo lẹ tójú CP mọ́lẹ̀ ẹ̀yin gbogbo lẹ fún Nàìjíríà ní national disgrace pẹ̀lú nǹkan tẹ́ tí wọ́n ń sọ jáde lẹ́nu yìí anyways ìjọba ẹ wá ń pe Ṣèyí Mákindé tẹ ẹ disgrace máa yẹn òun ṣé bàbá Tinubu tẹ̀ ń pè gan ṣó máa fọwọ́ sí in that kind of situation bí ẹ báwọn ọlọ́pàá yín ṣe appear síbẹ̀ ṣó máa sọ pé kí ọmọ yẹn tẹ̀lé yín kò sí gómìnà nǹkan tẹ́ ṣe ó wrong ẹ fọwọ́ bojú yín báyìí ẹ̀yin tẹ́ mọ̀wé pẹ̀lú presentation àwọn ọlọ́pàá yín bẹ̀ yẹn àti bó ṣe lọ ó yẹ kẹ́ fọwọ́ bojú ọ̀rọ̀ ògbẹ́nu yín ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Sunday ni wípé otherwise òkú ò bá sùn ẹ̀jẹ̀ ò bá sùn. Yorùbá sọ wípé àjẹ̀bí máa mọ̀ ó máa ń kógun jàlú ni o ẹ wò ẹ jọ ta ló tẹ ojú àṣẹ àti òfin orílẹ̀-èdè yìí mọ́lẹ̀ ta ló tẹ ojú CP Commissioner of Police Ọ̀yọ́ State ta ló tẹ lójúmọ́lẹ̀. ẹ wo ẹ̀yin àfáà níbi tẹ́ ń gbé ọ̀rọ̀ yìí lọ ẹni tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní olóyè Sunday Igboho tẹ́ tó fẹ́ ṣe kí ni tẹ́ tó fẹ́ fojú olóore gúngi ìbàjẹ́ pé wọ́n ti pa àwọn ènìyàn tí ẹ rán níṣẹ́ dé tòrutòru báyẹ̀ pé wọ́n ti pa wọ́n ti gbẹ̀mí wọn ni ṣé òun tẹ̀ wí ilẹ̀ màmá wí àbí nígbà tí olóyè Sunday Igboho tó yọjú ẹ wo ohun tí àǹtí Yínká tí ẹ ti sọ ibi tí wọ́n gbé wa lọ ẹ wo ibi tí wọ́n ṣe ojú wa sí ó lọ fún àgàn ó ní agbára o ẹjọ́ bá mi ṣí ẹ̀ kó má jẹ́ pàwà nìkan ni a máa gbọ́ ẹjọ́ mò ń padà bọ̀ ẹ̀yin náà ó sọ sọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ó yá lókè lọ́hùn. bàbá wa Bọ́lá Ahmed Tinubu tẹ́ jẹ́ pírẹsidẹ́ǹtì Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tẹ́ẹ̀dẹ̀ tún aspire láti tún gba ìbò gbogbo ọmọ Nàìjíríà ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho Chief Sunday Igboho ń tako rule of law àwọn ọlọ́pàá tí wọ́n wá ìwọ̀n kì í ṣe Kwara State Police àti ìní State Police Nigeria Police ni wọ́n Chief Sunday Igboho dẹ̀ rí pé Nigeria Police ni wọ́n ó tún rí ìwé court lọ́wọ́ wọn Chief Sunday Igboho dẹ̀ lo agbára bàbá Bọ́lá Ahmed Tinubu sà Chief Sunday Igboho dẹ̀ lórí láyà torí pé ẹ fún lágbára tó ń sọ pé bàbá ló fún lágbára lè táwa mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ lè fún Chief Sunday Igboho ní agbára tó lò yìí o because bàbá Bọ́lá Ahmed Tinubu gan ẹ ń ṣiṣẹ́ in accordance with constitution ni Nigerian constitution ló fọlọ́pàá lágbára judiciary wà bàbá Bọ́lá Ahmed Tinubu Chief Sunday Igboho lórúkọ ọ̀rọ̀ ẹkùn tó ń sọ pé ẹ̀yin lẹ fún lágbára yìí ó tako Nigeria Police ó intimidate Nigeria Police ó disgrace Nigeria Police ó tako òfin Nigeria ó tún wá tako òfin kóòtù Nigeria ẹ dákun ẹ bá kọ́ṣẹ́ Chief Sunday Igboho Chief Sunday Igboho ó wá ń sọ ọ̀rọ̀ tí ò jọra wọn wípé ọ̀rọ̀ ẹ̀sìn ní wọ́n tẹ́ mẹ́ta jẹ̀sìn Chief Sunday Igboho ó wá ń láálí CP Commissioner of Police mo ti sọ fún Commissioner of Police yẹn pé wọ́n bá ló kọjá abba very unfortunate sir ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho bàbá wa Governor Ṣèyí Mákindé this is happening under your tutelage sir bàbá wa Ṣèyí Mákindé you are the chief security of the state ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho wàhálà tí Chief Sunday Igboho ń fi irú ẹkùn rẹ̀ dálẹ̀ ti pọ̀ ju Chief Sunday Igboho yóò wà sentimental ó wà biased ẹ dákun bàbá wa ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho gbogbo ẹ̀rọ ọmọ Yorùbá ẹ lọ gbọ́ yé pé ìyìn Chief Sunday Igboho ń ṣe yìí. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ mi Yínká TNT ẹ kú gbóúnjẹ ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín kò kí ń yé mi mọ̀ bóyá Ọlọ́run tó ṣẹ̀dá yín bóyá òun ló ṣẹ̀dá mi torí mi mọ̀ bóyá bí ọpọlọ gbogbo wa ṣe ń ṣiṣẹ́ àwọn kó jẹ́ wípé bóyá nǹkan tí ọpọlọ tèmi expose sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọpọlọ wọn expose sí bóyá nǹkan tọpọlọ mi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọpọlọ yẹn ò mọ̀ otherwise ẹgbọ́n nǹkan tí máa yín sọ ń bí tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ kẹ́ ẹ gbé gègé dání àti pépà kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho ẹ bọ́ta ẹ̀ ń sọ wípé Sunday Igboho tójú CP mọ́lẹ̀ Sunday Igboho agbára tó ní ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nísìn ó wá jẹ́ kí n mọ̀ wípé àtọmọdé àtàgbà ní Nàìjíríà kò sẹ́ni tó ń think about safety kò sí safety kò sí security kò sí risk assessment nínú dictionary yín otherwise pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹ wà selfish kẹ wà self-centered kẹ máa wò pé nǹkan tẹ́yìn ṣàfẹ́ ni pé ẹ fẹ́ gbé Tani Olohun lọ sí Ìlọrin kó lọ jìyà ẹ ṣàfẹ́ arrest ẹ kí ẹni tí ò bá kú ẹ kí ẹ nǹkan tí ò bá ṣẹlẹ̀ kẹ ṣàtìrí Tani Olohun gbé ló ń dùn yín Tani Olohun ń dùn yín ju pé a sọ wípé ẹ rán àwọn police tí wọn ò ní plate number ẹ consider safety ẹ rán àwọn police tí ò ní safety plate number lọ sí Ìlọrin lọ sí ọ̀dọ̀ Tani Olohun ìyẹn mo tiẹ̀ fẹ́ dá Mr. Awóṣọ̀nà lóhùn láàárọ̀ ọ̀la lórí ìyẹn torí wọ́n kọ áàtì kan síta tí mo fẹ́ fi dá wọn lóhùn lórí ìkọ̀ tí wọ́n kọ bẹ́ẹ̀ jẹ́ kí n dẹ́yìn lóhùn ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sí tẹ́ bá mọ̀ọ́rẹ́ tí olóyè Sunday Igboho ṣe fún yín
ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ bá jẹ́ wípé apààyàn ni because nǹkan tó rọra ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ẹ mọ̀ pé Sunday Igboho wá salvage a situation ni ẹ mọ̀ àwọn tí wọ́n lọ tán ní ìbọn lọ́wọ́ tí wọ́n ń ja ìjàkadì àwọn aráàlú dẹ̀ ti barricade ọ̀nà pé wọn ò ní lọ now tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lynch wọn tí wọ́n ń sọ nǹkan fún wọn tí wọ́n bá mú ìbọn yẹn ìtọ́ bá wọ́n fẹ́ escape láì jẹ́ pé olóyè Sunday Igboho ti dé wọ́n dẹ̀ ti dí gbogbo ọ̀nà pé wọn ò gbọ́dọ̀ lọ táwọn bá bẹ̀rẹ̀ sí ní ju nǹkan táwọn náà fẹ́ defend ara wọn tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn àbí tí àwọn yẹn kan tiẹ̀ wá tó wá di pé agbára wọn wọ́n neutralize wọn gbàbọ́ lọ́wọ́ wọn wọ́n bẹ̀rẹ̀ wọ́n á yìn wọ́n wọ́n pa wọ́n dànù àbí wọ́n pa wọ́n síbẹ̀ wọ́n jó mọ́tò wọn kí lẹ máa sọ àbí ẹ mọ̀ nǹkan tí Sunday Igboho ṣe fún yín ni tẹ́ bá mọ̀ nǹkan tí Sunday nǹkan tó wà lọ́kàn yín ni pé ẹ̀ ń tẹ́ fẹ́ fìyà jẹ kí ẹ̀ tá ẹlòmíì bá kú àwọn èèyàn wọnú community pẹ̀lú ìbọn wọ́n wọ ọbẹ̀ yẹn wọ́n dẹ̀ lọ presentation wọn bíi tout àwọn aráàlú dẹ̀ ti dúró láti gbèjà ara wọn àwọn tó dẹ̀ wọnú ìlú yẹn wọ́n níbọn àwọn aráàlú ní go wọ́n ní igi wọ́n ní gbogbo ẹ̀ mélòó lẹ fẹ́ pa ẹ̀mí òkú tí ò bá sùn pẹ̀lú nǹkan kékeré yẹn kárí pé Sunday Igboho kò wá sí kò wọnú situation yẹn kò wá safeguard situation yẹn ẹ̀mí òkú tí ò bá sùn tó bá jẹ́ wípé àwọn òkú ti sùn lọ níbi táwọn ọmọdé wà tí àwọn àgbàlagbà wà tí wọn ò lè sáré àwọn tó ní reduced mobility wà àwọn tó ń ṣàìsàn wà lára wọn nígbà tí wàhálà yẹn bá ṣẹlẹ̀ ẹ ò rò pé ẹ̀yin gangan lẹ tójú CP yẹn mọ́lẹ̀ ẹ̀yin gangan lẹ disgrace CP ẹ̀yin gangan lẹ disregard national disgrace lẹ fún Nàìjíríà tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin tẹ́ ṣerú ẹ tẹ́ tún ní ẹnu ẹ tún fi ń sọ̀rọ̀ ẹ̀yin gangan lẹ disgrace CP Sunday Igboho ó yẹ kí wọ́n kọ lẹ́tà láti station látọ̀dọ̀ CP yẹn from the office of the CP níbi tó bá jẹ́ pé ìlú tó ní ọgbọ́n lọ èmi ò gbèjà Sunday Igboho I don't know him honestly mi ò gbèjà ẹ mi ò mọ̀ wọ́n o but tó bá jẹ́ pé ìlú tó ní nǹkan ó yẹ kẹ́ fún wípé ó wá bá wọn sá because nǹkan ò bá ṣẹlẹ̀ wọ́n ti barricade àwọn tó ń wá wọn náà ti gbogbo ọ̀nà kó má jáde wọ́n á dẹ̀ fẹ́ save life ara wọn láti lọ wọ́n dẹ̀ níbọn dání àwọn tó ti ọ̀nà fún wọn ò kọ́kú tó bá gbé petrol jáde kí wọ́n da petrol sí mọ́tò wọn tó bẹ̀rẹ̀ sí ní jó táwọn náà yìnbọn sókè pàpàpà tó ní kálukú gbé nǹkan ẹ mọ iye ẹ̀mí tí ò bá sùn ká ní pé Sunday Igboho wá kò come into the picture ṣé n tó yẹ kẹ́ ẹ máa sọ ni àbí kójú máa ti ọ̀pọ̀lọpọ̀ nínú yín pé àwọn tẹ́ ẹ rán lọ kò sí tó kọ́ èmi pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ o presentation àwọn ọlọ́pàá tẹ́ ẹ rán lọ àti conduct wọn àti nǹkan tẹ́ ẹ ṣe òun ló kan èmi o torí pé tó bá yẹ pé ẹ lọ ní ọ̀nà tó tọ́ kíní yẹn ò ní rí bẹ́ẹ̀ yẹn and bí pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yìí gan àfi ìjọba tí ò bá protect citizen ẹ ló máa allow yín kẹ́ ẹ padà gbé ta ní Ọlọ́run lọ sí Ìlọrin torí nǹkan tẹ́ ẹ ṣe ẹ ti fi wọ́n pé ẹ fẹ́ lọ pa ni ẹ ti fi wọ́n pé Ìlọrin yẹn ni power yín wà ẹ fẹ́ pa síbẹ̀ ni otherwise pẹ̀lú bó ṣe sí gbàgede ẹ lè rí gbé lọ sí Ìlọrin mọ́ tẹ́ bá fẹ́ bá ṣe ẹjọ́ ẹ lọ bá ṣe ẹjọ́ ní Ojútáyé ní Ìbàdàn níbi táwọn family ẹ máa lè wá tí àwọn community máa lè wá ẹ lè gbé lọ sí Ìlọrin torí pé intention yín motive yín ẹ ti fi wọ́n síta the fact wípé ẹ ti ẹ ronú ẹ ti ẹ wò kẹ́ meditate kẹ́ reflect over nǹkan tí ò bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé Sunday Igboho wá sí picture yẹn ẹ̀rọ ó ń dùn yín pé Sunday Igboho ó wá prevent àwọn èèyàn from kíkú torí àwọn community yẹn ti sọ pé wọn ò ní gbé bọ̀bọ̀ yẹn lọ wọ́n dẹ̀ ti di gbogbo ọ̀nà ẹ̀mí àwọn tó lọ ọlọ́pàá ò save ẹ̀mí àwọn inú community ò save torí àwọn ọlọ́pàá ìbọn lọ́wọ́ tó bá dẹ̀ di pé wọ́n lynch wọ́n fẹ́ pa wọ́n á fẹ́ lo nǹkan tó ní lọ́wọ́ láti escape wọ́n lè yìnbọn kí stray bullet lọ bẹ́ẹ̀ lómi kó kú tí stray bullet bá dẹ̀ bẹ́ẹ̀ lómi kó kú wọn ò ní jẹ́ kí wọ́n jáde wọ́n á jáná sí mọ́tò wọn wá sún kí lẹ fẹ́ dálẹ̀ nínú community ẹ̀rọ gbogbo yẹn because you don't think of safety security kò sínú dictionary yín nítorí mo ṣe wò pé ṣé Ọlọ́run tó dá yín yàtọ̀ sọ́lọ́run tó dá mi ni bí Ọlọ́run tó dọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ yín ó yàtọ̀ sọ́lọ́run tó dọ́pọlọ mi because nǹkan tí mo ń sọ mo fi pé àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n nu yín ó yẹ kẹ́ ti mọ̀ pé oore ni Sunday Igboho ṣe fún yín ó yẹ kẹ́ ti mọ̀ pé Ọlọ́run fi Sunday Igboho ó fi Sunday Igboho avert a lot danger hazard Ọlọ́run place Sunday Igboho síbẹ̀ fún yín kó jẹ́ pé kẹ́ má kí òkú má pọ̀ kẹ́ má sí òkú ọmọdé sí òkú àgbà lánàá yẹn nǹkan kékeré tẹ rárá rí tí àwọn community ti jáde láti defend ara wọn àwọn ọlọ́pàá dẹ̀ gbé bọ̀ dání àwọn ọlọ́pàá yẹn dẹ̀kẹ̀rẹ́ conduct wọn ò ju ẹni tó wà trained okay wọ́n bá tiẹ̀ wà trained gan nígbà tó bá fẹ́ lead wọn tó bá fẹ́ ṣe wọ́n léṣe in fact mo fẹ́ lè sọ wípé Ọlọ́run ló yọ yín lánàá o in tó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Sunday ni lọ́wọ́ Sunday Igboho ẹni tó bá ní àròjinlẹ̀ ẹni tí ò bá wà selfish ẹni tó bá lẹ́nu ẹni tí ò bá ń ṣe apààyàn tí kì í ṣe pé in mind ẹ̀ ni pé béèyàn bá lè kú kó kú kó ṣàtìgbé Tani Ọlọ́run because nǹkan tẹ́ ń sọ sí ẹ wà so desperate pé either dead or alive Tani Ọlọ́run must get to Ìlọrin irrespective of ẹni tó bá kú tẹ̀lé otherwise ó yẹ kẹ́ máa dúpẹ́ pé kò ju bẹ́ẹ̀ yẹn lọ ni tẹ́ bá láròjinlẹ̀ pẹ̀lú nǹkan tẹ́ ṣe
ẹ̀yin gangan lẹ disgrace CP, ẹ̀yin gangan lẹ tójú CP mọ́lẹ̀, ẹ̀yin gangan lẹ fún Nàìjíríà ní national disgrace pẹ̀lú nǹkan tẹ́ tí wọ́n á sọ jáde lẹ́nu yìí. Anyways, ìjọba tẹ̀tú ẹ wá ń pe Ṣèyí Mákindé tẹ disgrace máa yẹn òun ṣé bàbá Tinubu tẹ̀ ń pè gan ṣó máa fọwọ́ sí in that kind of situation bí báwọn ọlọ́pàá yìí ṣe appear síbẹ̀ ṣó máa sọ pé kí ọmọ yẹn tẹ̀lé yín? Kò sí gómìnà nǹkan tẹ́ ṣe ó wrong ẹ fọwọ́ bojú yín báyìí ẹ̀yin tẹ́ mọ̀wé pẹ̀lú presentation àwọn ọlọ́pàá yín bẹ̀ yẹn àti bó ṣe lọ ó yẹ kẹ́ fọwọ́ bojú ọ̀rọ̀ ògbẹ́nu yín, ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Sunday ní wípé otherwise òkú ò bá sùn ẹ̀jẹ̀ ò bá ṣàn bẹ́ẹ̀ ṣe ń sọ yìí kí èèyàn ò bá àkókò kú àwọn ọlọ́pàá gọtẹ ẹran lọ kí ẹ nípa safety wọn, tẹ bá kí ẹ nípa safety wọn ó yẹ kẹṣì wà in shock, kẹṣì wà anxious pé tí Sunday ò bá débẹ̀ tó bá yẹ kí wọ́n ti lead àwọn ọlọ́pàá yìí kọ́, táwọn ọlọ́pàá yìí ti lo ìbọn, àwọn ti gbàgbọ́n lọ́wọ́ wọn ti fi pa wọ́n kọ́, wọ́n ti sun mọ́tò wọn kọ́, kí là bá máa sọ ẹ̀rọ gbogbo yẹn. Ẹ jẹ́ ká láròjinlẹ̀ náà, ẹ jẹ́ ká tiẹ̀ think, ẹ jẹ́ ká máa wà proactive ní gbogbo nǹkan tá a bá ń ṣe, ká máa ronú ahead of time. Ẹ jẹ́ ká dẹ̀ láròjinlẹ̀, ẹ jẹ́ kí safety máa wà nínú ẹ̀jẹ̀ wa, ní ilé survive láàrin yín. Honestly ọ̀pọ̀lọpọ̀ yín kì í ṣe ti gbéraga because the way tẹ́ ṣe ń ronú. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà yóò sún wa láti gbé ẹ̀yin náà wò ń sìn àwọn tó wà ní òkèèrè tó wà nídàálẹ̀ wọn ò fẹ́ wálé mọ́, àwa tá tún wà nílé ẹ tún fẹ́ kí lè sún wa láti gbé nítorí kíni? Nítorí ẹ̀sìn ẹ dẹ̀ fẹ́ báyé jẹ́. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí àǹtí Yínká TNT tí wọ́n sọ, gbogbo àtàdéjọ́ wo fọ́nrán yìí ẹjọ́ kílẹ̀ yìí náà rí sí kí lè rọ ọkàn tí yín. Ṣé àǹtí Yínká TNT pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ ṣé wọ́n rí sọ àbí wọ́n rí sọ? Ẹ já pàdé ní comment section, ẹ bá mi like fọ́nrán ìkẹ́dẹ̀ bá mi share. Ẹ ṣeun, yóò dára fún wa. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.